dádì Tinubu kó tètè bá wa wí fún bèbí tó ń pa wáyé òkèrè èpo wọn a ò mọ oúnjẹ jẹ ṣàdéhùn tá a jọ ṣe nìyẹn. ẹni tó bá rí dádì Tinubu kó tètè bá wa wí fún bèbí tó ń pa wáyé òkèrè èpo wọn a ò mọ oúnjẹ jẹ ṣàdéhùn tá a jọ ṣe nìyẹn. ìyà ò dá láwọ̀ kò wò wá o ìgbàgbọ́ ta ní ti fò lọ ìrètí kankan ò sì mọ́ ìnira èyí pọ̀ ju ó dẹ̀gá sáwa náà ò ní gbádùn ayé ni. ẹni tó bá rí dádì Tinubu kó tètè bá wa wí fún bébí tó ń pa wáyé òkèrè epo wọn a ò mọ oúnjẹ jẹ ṣàdéhùn tá a jọ ṣe nìyẹn. àgbàlagbà tọ́ra ṣoṣo máa ń lò fúnra rẹ̀ ló ránṣẹ́ pé a ti kéré Bọ́lá Ahmed Tinubu ló dágbó ìlú ní fọ̀tẹ̀dámi ọbẹ̀ kọ́ mọ́ rúpa náà ilé tá a fi tọ́mọ ìrì ni ó wo ojú gbọ́dọ̀ mọ tó yónú ọyẹ kí tálíkà ọmọ wọn ara rẹ̀ kẹrù ọmọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà ọmọ rẹ̀ níwọ̀fà kíjòyè kankan ó sì má ṣe bí ọba Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ìṣèjò Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe gbogbo ayé lọ́mọ̀ pé ló ń bí mi wọ́n sì mọ̀ wípé bí n bá ti sílẹ̀kùn ètì mi kì í gbọ́ mi kì í gbà ìdí ni pé wọ́n tan lẹ́yìn tí mò ń wá dáadáa bẹ́ẹ̀ àhesọ ọ̀rọ̀ kọ́ mọ́ pé àwa lọ́kàn kì í sì ṣàhesọ ọ̀rọ̀ wípé a máa dìbò a sì máa wọlé àti wá dìbò àti wọlé oje àti rabọ̀ òtún àti rẹ̀tù àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ ọmọdé wa ti dẹ́tẹ̀ okùn dídánú gbogbo òótọ́ ni pé díẹ̀ ní tàlàbà nú apẹ́ ẹ̀dùn ṣùgbọ́n bóyá Tinubu Ahmed ọmọ ẹni tí ń ṣàìsàn gangan kọ́ lọ lọ́kùnrin ẹni tí ń tọ́jú ẹ̀ ń ló kó àìsàn tó kó àìwò ìgbẹ́ gbígbé oògùn oúnjẹ wíwá kiri ìtọ̀ fífọ̀ dànù gbígbé fífà fífọwọ́kọ́ títí aláìsàn kiri ṣé bí tí wọ́n kàn búra fún Bọ́lá Ahmed Tinubu kó sì kó sásúrọ̀ kí n tiẹ̀ ó ti wá fẹ́ ṣe tàwọn alátìlẹyìn sí o gbogbo àwọn ọmọ ẹni òsèdí bẹ̀bẹ̀rẹ̀ kákó lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì gbogbo àwa ẹ jẹ́ ká gbé nǹkan tó jẹ́ tiwa lárugẹ àní gbogbo àwa tẹ́nitẹ́ni èkìsà lọ́la àtàn tá a pẹ́ lẹ́nu rírùn lọ́la mọ̀ yẹ́ ẹ̀ oníṣun jẹsọ ẹ̀ lọ́sẹ̀nu yánkanyánkan àti iṣu àtẹnu pé bó ló ní nǹkan rẹ̀ gbogbo àwa ẹlẹ́nu rírì lọ́la mọ̀ yẹ́ ẹ̀ gbogbo àwa tá a convince àwọn èèyàn tí ọ̀fẹ́ ti Bọ́lá Ahmed Tinubu I face a lot of criticism máa argue máa explain máa compare máa contrast máa exaggerate débi pé àwọn wọ̀nyẹn ò ní lè ní option dàbí wọ́n gbà pẹ̀lú omi ìpè lóríṣiríṣi èébú ẹ̀yìn èébú ojúkorojú pé ẹ má dá lóhùn ọjà rí nígbà wọn ti gbówó fún kò sí ní máa bá wa sọ kátikáti ẹ̀rí tí wọ́n tó lọ Àbújá wọ́n rí ìjẹtọ̀ ètò ìfọ́jọ́ méje bẹ́ẹ̀ ìkúnlẹ̀ gbogbo wa ló papọ̀ wọ́n rí ìjẹtọ̀ ètò ìfọ́jọ́ méje bẹ́ẹ̀ ìkúnlẹ̀ wa kàn papọ̀ lásán ni ìbéèrè wa ò dì séèmù díẹ̀ nínú àwọn tá a jọ lọ wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn kan tẹ̀lé wa torí pé wọ́n nírètí pé àtọ́ nàí báàdì no matter how small nǹkan kan á sàkébẹ̀ jáde èmi Àkàndá nìkan ló dáńfó gédégbé n ò ní expectation whatsoever tí mo fẹ́ gba appointment òṣèlú ni èèlò ni wọ́n fún mi tí ò ní àfẹ́ ti kàrí àmì ìdí ni pé bí ẹnu bá jẹ sójú ò ní tì bí èèyàn bá ti jẹ dòdò àti lè sòdodo yóò nira ìpinnu tèmi ni pé èèyàn mẹ́ta láti inú ẹ̀yà mẹ́ta ní bẹ nílẹ̀ yìí bọ́ bá ṣẹlẹ̀ nígbà ìgbà Yorùbá ni wọ́n tẹ̀lé ìbá àmọ́ wọlé kò gbọ́n mi I did it in 2019 ọmọ Yẹlé Sowore mo dìbò fún mi ò tiẹ̀ wọlé local government kan ṣoṣo I voted my conscience mo ní
ìpinnu tèmi ni pé mo láyọ̀ láti tẹ̀lé ẹ̀yà mi tí mo tún lérò pé ó bẹ́tà àwọn tó kù. ìdí ni pé a rí nǹkan àrítọ́ka sí nípa rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé èèyàn máa yí padà ṣùgbọ́n àríṣe láríkà ń bàbá rẹ̀ gún níta bá sọ síwájú làbá èyí abágbìn sébè làwà béèyàn bá dami síwájú yọ tẹ ilẹ̀ gbígbẹ́ o àti pé bóore bá fẹ́ wọgbó ìrègùn la fi fà á padà àmọ́ pọ́mọjá ti kò níye ká fi sí ìpinnu tèmi ni pé àwọn èèyàn kan kó ara wọn jọ pé àwọn ń sa àwọn tó sọ̀pọ̀tì aṣíwájú jọ lórí social media wọ́n sì láwọn èèyàn kan rẹkọmẹ́ǹdì mi ajẹ́pẹ́ tó kárìn kápọ̀ yíyẹ ní yẹni ọ̀dà ẹja lọ síbẹ̀ o kárí ewu tí wọ́n ń ṣe o àjàn pọ̀ mọ́ sí ibi wa àkọ́ papọ̀ mọ́ ìtàn ìgbésí ayé wa ńbẹ̀ lọ̀rọ̀ bàbá ẹgbẹ́ ti jẹ jáde àyájì Musiliu Àyìndé Akínsànyà tí ò ní tán fún láéláé òun náà ní fa wa mú wọn bá ní à ń rí ibẹ̀ bàbá ẹgbẹ́ wa wo ńlá bá gbéra. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù
ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a nìkẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. ọ̀dọ̀dọ̀ MC Olúọmọ a very accommodating man. MC gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n tẹ́wọ́ gba nǹkan tá a mú wá fún gẹ́gẹ́ bí bàbá ẹgbẹ́ wa nílé rẹ̀ náà la sì ti yan olóyè. I was paid as the general secretary. Mo ní èmi ò dóye o wọ́n ní láéláé má jiyàn láfàwọ́ dá o. ńbẹ náà lọ̀rọ̀ Àbújá ti gbé ṣẹlẹ̀ ajẹ́pẹ́ tó ìtàn ayé mi ó wà interesting. ńgbà tí n bá gan ní tí mo sì í dà àwọn activities tó bá ṣẹlẹ̀ nílùú Àbújá tí wọ́n sì tún ríbi tí wọ́n ti ń búra fún ààrẹ. once in a lifetime opportunity ni kì í wálẹ̀ méjì ńgbà míì lójú ẹsẹ̀ náà ni mo ti gbà pé wọ́n tẹ̀lé wọn lọ. àkùdí ó bèrè bù pé bá a ṣe pọ̀ tó Alhaji Musiliu Ayinde Akínsànyà MC Olúọmọ nìkan sọ ńlọ́sànwó
fúláìtì gbogbo wa òun lọ sanwó ilé tá a máa dé sí ní Àbújá bẹ́ẹ̀ bá rí Musiliu Àyìndé MC Olúọmọ bẹ́ẹ̀ bá ń kí dáadáa ká tó kò nílé ẹ̀ lọ́jọ́ yẹn kọ̀ọ̀kan bọ̀ wá lọ́wọ́ lásán ó kí abẹ́ ẹ̀ pé thanks for coming he gave us 1 million naira owó epo mọ́tò tá a gbé wá níbi mọ́tò náà láti ti pín 50,000 naira èyí tó kù a fi ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa ní ìdí ní Àbújá adé Àbújá a ṣe gbogbo ohun tá a fẹ́ ṣe òótọ́ ni pé àwọn kan láàrin wa jayé fọ́rìn but they can all testify pé mi Àkàndá kì í mutí mi kì í jẹja mi kì í ṣe fàájì kankan but I have to be everywhere tí wọ́n bá wà ìdí àkọ́kọ́ ni pé coastal bus kan lágbà tí ń gbé wa káàkiri Àbújá bí àwọn tó pọ̀ bá sì tí ì ṣe tán kò ní lè dá èmi nìkan padà àgbẹ̀ wọn bá wà láàrin wọn olúwa rẹ̀ ó dàbí spy kò ní lè trust olúwa rẹ̀ mọ́ I had to join them with any actions with any activities òótọ́ ni pé láàrin wa àwọn kan wà bí ọmọdé a lè fẹ́rù yẹn kú ibi táwọn èèyàn bá ti gbé pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe kó gbogbo wa papọ̀ ó dùn mí kò bí mi nínú bọ̀tì èmi Àkàndá ṣọ́ọ̀kì àwọn tó kù ní okú ọ̀la tá a máa kú ní Àbújá lọ́jọ́ tá a ṣe collective life program tí mo áńkọ rẹ̀ yẹn ni mo dìde sókè láti appreciate gbogbo àwọn tá a jọ lọ àtàwọn ìyá àti bàbá tó jù wá lọ tá a jọ wà níbẹ̀ mo ní you all know me as Awikonko tí mò ń jẹ́ kì í ṣe ìnagijẹ lásán o bí àwọn èèyàn kan ṣe rò that is my natural life nínú ẹbí láàrin ọ̀rẹ́ nínú ilé láàrin àdúgbò nínú ìlú láàrin àwùjọ wọn fẹ́ràn mi àdéṣe ni pé ntí ọba da ìmí ọ̀sọ́ lójúkorojú pé kò da olóko méjì ọ̀dà náà ni mo ní mo appreciate gbogbo yín pátákó and if they all want to be sincere wọ́n sọ pé exactly bí mo ṣe sọ náà ni mo ṣe ń sọ yìí mo ní ẹ má bínú o pé bàbá ti ń padà dé Èkó mi kì í ṣe ọmọ ẹgbẹ́ yín mọ́ o ìdí ni pé objective tèmi mo ti achieve ẹ and I said a statement pé ọjọ́ tí mo ti darapọ̀ mọ́ ẹ ọjọ́ náà ni mo ti mọ ọjọ́ tí mo máa jáde ìdí ni pé mo mọ̀ pé wọ́n padà wá fèsì Tinubu bí ọba ṣe tó ṣèlérí tàbí tí mo lérò pé yóò ṣe I am never a blind follower of anybody ọyẹ kẹ́ ẹ ti mọ̀ yẹ pẹ̀lú mi ti pẹ́ èmi ọ̀fọ́ fólówó torí pé kì í ṣe Ọlọ́run àṣírí rẹ̀ kàn bójú tèmi lọ ní àìsí wá pa lórí bí ẹyẹ gónogó àtàgùn lọ́rùn bíi tògòǹgò ní ọjà mórí ẹrú kò sì fààyè lẹ̀ ká mórí ọlọ́lá láwùjọ èmi Àkàndá ọ̀rọ̀ Awíkonko òróra mi pẹ́ and again ilé burúkú òṣòro wọ̀ lọ́rọ̀ tèmi mi ò ní pẹ́ ń bẹ̀ ni bí n bá ti tẹ̀lé ọ tí mo sì rí pálágàbà ń kébè ní ọ wọ́n yẹ kó lẹ́yìn ẹ lọ́wọ́ kan mi ò kí ń bá yàn dá májẹ̀mú mi kì í sí ń bá yàn múlẹ̀ ńlọ́jọ́ ń pé ó ṣeé ṣe kí Bọ́lá Ahmed Tinubu ọmọ mọ̀ bí ọba mọ̀ ká máa wí fún pé ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abánikówó lára ní akówó orí ẹ bó sì mọ́ra tiẹ̀ lólè akẹ́yìn díẹ̀ jẹ́ kó lè má mọ̀ pé èdè ń ra díẹ̀ kí ni ń gbé mi nínú sí Bọ́lá Ahmed Tinubu gan wáì tí mo fi ń spáàkì bíi wáyà méjì ìyàmbò lásán ni gbogbo èyí sẹ́ ẹ máa gbọ́ wìrìwìrì ṣùgbọ́n mo kì í dọ̀rọ̀ mi bá kọ̀kọ̀ náà ẹ mọ̀ mí kó tó lè fa ìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV Awikonko live Awikonko live Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV ẹwà èdè Yorùbá TV ẹwà èdè Yorùbá TV Barrister Idán fún Kánsẹ́lọ̀ Arena bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.